Africa Content TV. Pasuma 40 years old. Okay, Shaja. Ó ti ẹ̀dá akọ̀wé kọwúrà. Pasuma 40 years on stage. 18 December 2024. 4 p.m. 11 p.m. Wow. This center, Sheraton Hotel, Lagos. Yeah. Okay. Sorry. Dia MC Olomo lọkọ sí o. Dia MC Olomo lọkọ sí Dia MC Olomo. Ó yẹ kó lè sọ pé present. Jẹ́ nǹkan ní pàṣọ kan. Wàásù Àlàbí orin mímí òkè máa ṣorin anybody o. Orin Pasuma ni orin Pasuma ni. Alaikum warahmatullahi wabarakatuh. Happy 40 years on stage. Chief Mr. Alhaji Pasuma Alabi. Congratulations. I collected these my invitees. Yes, only on 2 years. Actually, only about power bike to do actually to and what was from the pen. This is a good boy. Shaja and this invitation card. And then I don't pardon them. Everybody I don't pardon them. Máa bẹ́ẹ̀ pẹ̀lú pàdé mi ọ̀rẹ́ mi yẹn ọ̀rẹ́ òfẹ́rọ́ ọ̀rẹ́ òpátàn jẹ adìyẹ jẹ fún ara wọn èmi ò lọ̀rẹ́ mi mádàmí ọ̀rẹ́ máa ṣe ṣe ké ọ̀rẹ́ ooo ọ̀rẹ́ máa ṣe ṣe ké ọ̀rẹ́ ooo. Thank you very much. See you later. 40 years on stage. Alhaji Adekola Pasuma ọ̀gá ńlá ṣé ń fújì. Náà sí àgbà àgbè síta ìfẹ́ yìí gbogbo àtọ́ yín o lẹ́tà mi lè ẹ̀kọ́kọ́ wo lẹ́tà mi èyí tẹ́ ṣe 40 years on stage láṣẹ ọlọ́run ẹ̀kọ́ ṣe jù bẹ́ẹ̀ lọ gbogbo tó bá ti wù yí kẹsàn pé ẹ fẹ̀yìntì láì ẹ̀mí fẹ̀yìntì tó dá bẹ̀rẹ̀ ẹ̀mí fẹ̀yìntì tó yí wíṣà yá nítorí orin mọ́ ọlọ́run mi jẹ́ pé kò lè sọ̀rọ̀ mọ́ ọlọ́run mi jẹ́ pé kò lè kọ́ mọ́ rárá ọlọ́run mi jẹ́ pé ẹ máa ẹni tí wílé lè ní ìwò wọn náà ti tó báyìí ló ṣe bá rí mi ẹ̀ẹ́dẹ̀ ní àná òkè lè máa lọ láṣẹ ọlọ́run special invitation bí a Alhaji Sulaiman Adekola Malaika. I hope this letter finds you in a great spirit bẹ́ẹ̀ ni. Kí a bá máa fa àwọn ọ̀rọ̀ lẹ́tà communication títí wa náà nílé gbogbo ẹ̀yin tí a pè abáyá ṣe nǹkan ní bábàǹkì tó wà sí ìgbà tó dá gbogbo ìlú wa ní ìdílé àánú sẹ́ǹsì wà lọ gbogbo ẹ̀yin tá a pè tó wà máa ṣe nǹkan àwọn àwọn pè yìí àwọn ìfáìtì ní àwọn àbá àmọ́jọ́rò ẹsẹ̀ tó bá fi rìn wá sọ́dọ̀ wá jọ yẹn ìtẹ̀lẹ̀ lọ́rọ̀ ojú tó jẹ́ kí wá rí lọ wá bẹ̀ tó bá wò wá yìí ojú náà ní fún o ibi tẹ̀ máa fi wá gbọ́ wa òní di
kó tó di jọ yẹn lẹ́yìn ìjọ yẹn náà kò lè tó ní di àwa náà àwọn ayẹyẹ bá ń ṣe ẹ̀yin náà àwọn ayẹyẹ bá wa ṣe kájà bá ṣe nǹkan yìí náà àwọn àtẹ̀jẹ́ bá ṣe nǹkan yìí náà ọlọ́run ní pa fún yín ọlọ́run bá àlàbí ọjọ́ yẹn máa rẹ̀ ó Pasuma ìgbọ́n láti wọ́n ti rò pé kí ni kò lè bá wọn jẹ́ ìyẹn òun tó padà ọmọ tí wọ́n kọ́ wọ̀ sọ́yà pé ọmọ wa ni ẹbí wa ni ọkọ wa ni aya wa ni ọ̀rẹ́ wa ni. Okay, this is another wonderful package from Alhaji Ajibola Pasuma. 40 years on stage. Opo, yeah. And this will be coming up on the 18th of December 2024 at Bamora Convention Center. Igeni Sheraton, Leko. Oh, my congratulations to you. Alhaji 40 years on stage. Opo, tó bá jẹ́ tèrè Fuji tó jọjú. Ọ̀gá ńlá Fuji yẹn lọ kí ọ̀skìnrin Jíbọ́lá tẹ̀sẹ̀mọ́ fìṣọ́yì fìṣọ́yì. Congratulations, 40 years on stage. Alhaji, ó pọ̀ pa.